Mustapha ti engage. Mustapha. Okay, Mustapha àbí. Máa pẹ̀lú yín. Okay. Ṣé ohun Allah kí gbogbo wa jẹ́ ẹlẹ́sìn mùsùlùmí àbí kò ohun Allah? Kò hún. Why tí kò ohun ká jẹ́ ẹlẹ́sìn mùsùlùmí gbogbo wa? Bó ṣe òun ló ń ṣe nǹkan ẹ̀ sọ àlè bèrè lọ́wọ́ pé wáyé tí òun bó ṣe òun wá bó ṣe òun gbogbo wa But answer tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ ni pé kò ohun àbí kí gbogbo jẹ́ ẹlẹ́sìn kan náà. Bẹ́ẹ̀ni. But adẹ̀rẹ́ no Quran verse tó ní pé òun ò ní gba ẹ̀sìn míì lọ́wọ́ wọn àyàfi ẹ̀sìn Islam. Bẹ́ẹ̀ni. Why torí bẹ́ẹ̀? Òun náà lọ́rọ̀ ẹ yé. Ṣé ìwà mi yé ń ṣá? Ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ yín yé mi. Dàsí pé Allah ń convince ara ẹ̀ nìyẹn. Kò convince rẹ̀. Ẹ jẹ́ ká make ẹ̀ kó make sense. Tó ti yé yín, mo béèrè pé ṣé ohun Allah kí gbogbo wa jẹ́ ẹlẹ́sìn kan ká máa ṣe ẹ̀sìn kan ẹni pé kò ohun. Bẹ́ẹ̀ni. Ó dẹ̀ kọ́ nínú Quran pé òun ò ní gba ẹ̀sìn míì lọ́wọ́ yín àfi kẹ́ ẹ jẹ́ mùsùlùmí. Bẹ́ẹ̀ni. Ṣẹ́ni pé takora wọn bẹ́ẹ̀. Ẹ bá mi ṣàlàyé ẹ̀kọ́ yẹn. Hello ṣe ń gbọ́ mi. Yeah. Nǹkan tó sọ ni pé walau sha'a rabbuka laja'ala an-nasa ummatan wahidatan afa'atatukrihuna an-nasa hatta tu'minun. Ó sọ bẹ́ẹ̀ nínú fásì kan. Ó dẹ̀ tún sọ níbòmí náà, ó tún sọ bá mi níbòmí náà pé walau sha'a rabbuka. So nǹkan tó táyà yẹn sọ ni pé tó bá wùn á ṣe gbogbo wa ní ìjọ kan, kò sọ pé bóyá Islam àbí kankan, á ṣe gbogbo wa ní ìjọ kan. Kí ló dé tí wà náà bí ṣe máa kórìíra àwọn èèyàn kó lè gba ojú ọ̀nà ẹ̀, so kó lè nígbàgbọ́ nínú nǹkan tí Ọlọ́run díwọ̀ tá náà bí nígbàgbọ́ sí. So àyà yẹn jẹ́ kó yé wa pé Ọlọ́run ló ṣe gbogbo wa báyìí, a dẹ̀ gbọ́dọ̀ jà, a gbọ́dọ̀ máa rọ. Allah ẹ má lọ Ọlọ́run fẹ́ mi o, má bínú o. Allah ló ṣe tẹ̀lé fẹ́ mi o, mi nígbà o. Allah ló ṣe gbogbo wa báyìí. So Allah tó ṣe gbogbo wa báyìí yẹn, àyà yẹn fi ń rinlẹ̀ pé a gbọ́dọ̀ bínú ara wa, àdẹ̀bára wa jà, a gbọ́dọ̀ máa lo humanity láàrin ara wa, a gbọ́dọ̀ jẹ́ kí ẹ̀sìn kó dá ìjálẹ̀. So nǹkan táyà yẹn fi ń rinlẹ̀ nìyẹn. Ntẹ́ bá ń sọ tí ẹ bá ti lẹ́rìí ẹ má sọ náà ní orí ètò wa ẹ̀jẹ̀ má bínú. Bẹ́ẹ̀ nǹkan táyà yẹn sọ nìyẹn. Ẹ má wulẹ̀ sọ. So nǹkan táyà yẹn sọ nìyẹn. Point mi ni pé Allah fẹ́ kí gbogbo a máa ṣe ẹ̀sìn tó bá ń wà. Bẹ́ẹ̀ni. So nínú Quran náà wáyé tó ní kán máa lọ bá àwọn tí wọn àgbàgbọ́ náà ń jà. Allah ní kó máa lọ bá àwọn èèyàn jà. Ó yẹ gẹ́tí mo fásì yẹn pọ̀ ní Quran bẹ́ẹ̀ but àti máa jáde yẹn gbàgbé àtún waste time ni. Ẹ̀hún kan tó ṣẹlẹ̀ ni pé gbogbo fásì yẹn tálà ti sọ pé mọ́ńkánà lè mú mí ní abẹ́kọ̀. Ẹ má wulẹ̀ tí fásì yẹn má wọrí ẹ sọ̀rọ̀ ń pa ẹ má wọrí àti fásì yẹn. Ṣẹ́gun fásì yẹn ṣẹ́gun wọn kèfèrí ló ń bá àwọn mùsùlùmí jà. Gbogbo tẹ́ bá gbọ́ wọn fásì yẹn pápátá tẹ́ bá lọ. Àwọn kèfèrí ò bá mùsùlùmí jà. Tẹ́ bá ń sọ ẹ ò lẹ́rìí fún tẹ́ ń sọ yẹn. Àwọn mùsùlùmí ló ń bá àwọn tí wọ́n gbàgbọ́. Allah ló ń kọ̀máǹdì àwọn ọjọ́ ẹ̀ kí wọ́n máa lọ bá àwọn tí wọ́n gbàgbọ́ jà. Ó tó di wípé Allah fún ọ níyànjú kó máa lọ bá wọn jà, àwọn ló kọ́kọ́ gbógun, àwọn ló kọ́kọ́ bá àwọn mùsùlùmí jà. Ẹ fún wa ní verse tẹ́ sọ yẹn ní ìsìn báyìí. Ààrẹ ní Suratul Masad. Ààrẹ ní Suratul Masad. Ìtẹ́ máa fún wa dé pé wọ́n ti lé Muhammadu kúrò kó lé kó mbẹ́ àbí àbọ̀ nǹkan lẹ́yìn sọ fún wa. No, Suratul Masad tí nígbà tó pe àwọn ọmọ ìyá ẹ̀ àwọn ẹgbẹ́. Ẹ fún wa ní verse yẹn nínú Quran. Òun náà ní Suratul Masad verse 1 to Suratul Masad. Ẹ bá wa kà. Kan wo chapter and verse káwọn lè bá ìgbé wa. Ó yẹ fún wa ní chapter and verse alẹ́ gbé jáde. Níbi tí mo ṣe ń lọ àti ìdèbẹ́ ara tọ́ o. Chapter 100 verse 1 to 4. Ẹ bá gbé jáde níbi tí wọ́n ti lọ kógun já ànábì. So tọ́ba. Ẹ bá pàápàá ẹ bá ṣe ẹ bá like. Ó yá àfà. Tẹ́ bá ka so Suratul Masad lélẹ̀. Tẹ́ bá ka sábàbù nùsùlù sura yìí bẹ̀rẹ̀ ló máa yí wa pé reason tí àyà fi sọ̀kalẹ̀ ni pé
ìgbà táwọn bí pé gbogbo wọn jọ tó jẹ́ àwọn mọ̀lẹ́bí ẹ̀ tó ń ṣe dáwà fún wọn tó ń pè wọ́n sí ìtọ́ lọ́hùn tí ẹni tó ń pè ní abúlá bíbí báyìí tó ní tábàlákà ya Muhammad. ẹ má kì í ṣe Ọlọ́run o so ẹ tẹ̀síwájú Allah lẹ máa lò ẹ ti wà níbà. Allah so ní àyà yìí fi sọ̀kalẹ̀ pé tabati yada abi lahabi wa tabba so ọlá pé sọ pé tábàlákà ya Muhammad làlá náà ṣe dá ní àyà yìí fi sọ̀kalẹ̀ gẹ́gẹ́ bí sábàbù nùsùlẹ̀ pé kó má dáa fún ọwọ́ wa abúláhabi so ànábì pé wọn instead ànábì máa fi retaliate tó máa fi retaliate ní sura yìí ṣe sọ. bá a ṣe mọ̀lẹ́bí ànábì tí wọ́n ń búra wọn tí wọ́n ń bára wọn jà. ẹ̀rọ náà ni mo sọ fún yín pé ìgbà tí ànábì tó bẹ̀rẹ̀ sí ní máa jíṣẹ́ tó kọ́kọ́ máa bẹ̀rẹ̀ sí ní jíṣẹ́ ọ́n gbógun tì í so ọ́n bá jà. ṣé fámìlì ẹ̀ àbílàbí lẹ́ ń sọ náà báwọn aráàlú. family. bẹ́ẹ̀ni. verse tẹ mú wá yóò correspond pẹ̀lú ọdún ọbẹ̀ lọ́wọ́ yín. so wọ́n ti tún parọ́ má bí láàbí torí Muhammed màá gbé táwọn bùnú sọ àyà yẹn wá káfíńdàlá wa lẹ́kọ̀ọ́. ẹbí mi ka Quran 22 fast 39 and 40. ẹ ṣì ó dán ti yín. so ẹni kan kà sí bẹ́ẹ̀. ẹ ó dán mo ti ní ká ẹ̀yìn sí ó dán. so ṣé ẹ lè sọ nǹkan tí Muhammed ṣe kó tó di pa Abúlábí ó sọ̀rọ̀ sí torí Abúlábí kò gbé ṣépè so ṣé ẹ lè sọ nǹkan tí Muhammed ṣe tí nǹkan yẹn fi ṣẹlẹ̀. ó pè wọ́n ní pé kó má forí balẹ̀ fún ìṣàmọ̀ kó má forí balẹ̀ fún èrè mọ́. no ṣé nǹkan tó wà ń bí sábà nùzú yẹn nìyẹn. bẹ́ẹ̀ni. ok ẹ jẹ́ ká gbé wá ẹ jẹ́ ń gbọ́ English 111 ẹ lè bá sọ̀rọ̀ lọ́wọ́ ọmọba. ibi tí mo ṣe lọ́gọ́ sì jìnnà but torí pé ẹ jẹ́ kí ọ̀rọ̀ yẹn clear láàrin méjì. ọmọọba èmi sọ ibi tó ti clear mo sọ ibi tó ti clear wọn ni kì í mọ sọ̀rọ̀ ẹ̀ka ní ká máa ń sí Quran 22 fast 39 and 40 mo fẹ́. ó máa ṣe kẹyìn ẹ̀dín sọ̀rọ̀ láti ẹ̀kẹ́ jẹ́ káwọn náà sọ̀rọ̀ náà. ẹ dáhùn lóhùn. ṣé ó ti rẹ̀ yín ni. ẹ dáhùn lóhùn. ṣé kàn rescue yín. ẹ wọ́n lè rescue. ok àfà. ẹ mo gbọ́ ẹ bá mi sí fast 22. ìbéèrè ẹni sọ̀rọ̀ ìbéèrè tí mo béèrè pé ṣé ó wun Allah gbogbo a máa ṣe mùsùlùmí àbí kò wun Allah. á ti dá yín lóhùn ọ̀rọ̀ yẹn. ẹ̀yin ẹdẹ mi lóhùn ọ̀rọ̀ tí lè gbàgbọ́ mi lọ. ok Allah sọ pé nínú Al-Quran kò sọ pé ó wù òun ṣùgbọ́n Ọlọ́run ní Allah sọ pé òun lòún dá iná. Allah sọ pé ó lòún dá iná bákan ni pé ẹni sọ̀rọ̀ question mi straight ṣé ó wun Allah kí gbogbo a máa ṣe ẹ̀sìn kan àbí kò wun Allah. ààrí nínú Al-Quran tí Ọlọ́run ti sọ pé tí Allah ti sọ pé ààrí nínú Al-Quran tí Allah ti sọ pé ó wù òun kí gbogbo èèyàn wọ ẹ̀sìn àbí pé kò wù òun kí gbogbo èèyàn wọ ẹ̀sìn. but mission Allah ni pé ó dá àlùjọ náà sílẹ̀ ó fẹ́ kí gbogbo àwọ àlùjọ náà normally àbẹ́kọ́. bẹ́ẹ̀ni. àbó òun náà kó lọ fi àwọn kan náà jìyà nù náà. torí pé ìgbà tí aládàá tó dá àlùjọ náà. kó lọ fi èèyàn jìyà nù náà àbí òun kó lọ fi wá sínú àlùjọ náà ló fi kọ́ àlùjọ náà sílẹ̀ fún wa. torí ẹ̀wọ̀n níbi ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ìgbà tó fẹ́ dá ọmọ èdè nìyẹn. ṣé àwọn ẹgbẹ́ tí wọ́n bá dá iná tó dẹ̀ tún dá àlùjọ náà but mission ni pé ó máa wù ú kí o bá lọ sínú àlùjọ náà àwa ò pé òkè ẹni tẹ́ bá ti gbọ́ràn o tẹ́ bá ti yapò kí o ẹ̀ máa lọ sínú náà but ó wù ú ká lọ sí àlùjọ náà ló fi dá àlùjọ náà sílẹ̀ fún wa àìbẹ́ẹ̀kọ́. ṣé ẹ mọ ìgbà tí Allah náà fẹ́ sọ pé òun fẹ́ dá àwọn ọmọ èdè nìyẹn ṣé ẹ mọ nǹkan táwọn ẹ̀wọ̀n nígbà tó kó tó lóun dá wa àwọn kan wọ́n ti sọ pé a máa pa èèyàn a máa tẹ̀lé sílẹ̀ so dandan ni pé ẹni tó bá ti wùwà burúkú tó sì ẹ̀sìn aláàmẹ́ni ó mọ̀la ó mọ̀túnla ó mọjọ́ gbogbo. bẹ́ẹ̀ni. òun lẹni pé ó dá wa àbí ó dẹ̀ mọ̀ tá a máa wù níwà. bẹ́ẹ̀ni. ó dẹ̀ mọ̀ nǹkan tá a ní wù níwà. bẹ́ẹ̀ni. yà ló fi dá àlùjọ náà sílẹ̀ àti iná sílẹ̀. bẹ́ẹ̀ni. so àwọn tó máa wà àlùjọ náà ṣó ti mọ̀ wọ́n àbí kò mọ̀ wọ́n. àwọn tó máa wà àlùjọ náà ọ̀rọ̀ ṣó ti mọ̀ wọ́n àbí kò mọ̀ wọ́n. ìmọ̀ rẹ̀ ń bẹ lọ́dọ̀ rẹ̀. ṣé ó ti mọ̀ wọ́n àbí kò mọ̀ wọ́n. ìmọ̀ rẹ̀ ń bẹ lọ́dọ̀ rẹ̀. bí báwo ìmọ̀ bí ti báwo. ìmọ̀ kọ̀kọ̀ ọ̀dọ̀ rẹ̀ ló wà àwọn ò mọ̀ bóyá ó mọ̀ wọn àbí kò mọ̀ alimul ghaibi ni òun ló ní ìmọ̀ kọ̀kọ̀. so nínú ṣàìtánì àti Allah tá lágbára jù. Allah ló lágbára jù. ló lágbára jù. nínú ṣàìtánì àti Allah tá ló máa ń darí èèyàn jù. ṣàìtánì ni.
ta ló lágbára jù láti fi darí èèyàn. àṣà ìtọ́nù lágbára jù láti darí yẹn. ayé ìta ni ìta ló ní. Allah ló láyé. Allah ló láyé. ok kí ni population ayé ìta wà ní ìsìn báyìí approximately population ayé ìta wà yìí. mi mọ̀. ṣé mọ̀. mi mọ̀. bóyá bí 8 billion ṣá bóyá bí 8 billion. mi mọ̀ cause mi ṣe. yà lákòótẹ́ sọ bóyá bí 8 billion. ṣé mọ̀ population muslim. I don't know. ọ̀nà ẹ jẹ́ ká estimate 1.8 to 2 billion ṣá. ṣó ti yé yín. I'm hearing you. So Muslim 2 billion máa wọ àlùjánnà according to Allah. So the remaining 6 billion wọ́n máa wọ nínú. So nínú Allah àti Shaitan tá lágbára jù ní ìsìn báyìí. Ta ló ń jẹ ayé ní ìsìn báyìí? Allah lágbára. But Shaitan ti gbà yìí lọ́dọ̀. Shaitan ló ń win ní ìsìn báyìí. Ẹ jẹ́ kí n sọ̀rọ̀. Shaitan ti gbà yìí lọ́dọ̀ Allah láti ṣì àwọn èèyàn lọ́nà. So Allah wá fún níyànda kó máa lọ ṣàwọn náà lọ sínú náà àbí. Allah wá ní ò lè ṣì àwọn èèyàn lọ́nà àyàfi ẹni tó bá wù láti àyàfi ẹni tó gan bá ti ṣì ara rẹ̀ lọ́nà ọ̀tọ̀ fúnra rẹ̀. ìrẹ́ lọ́nà ní tẹ́ni ń sọ náà ṣáàlà ò sọ nù Kùránì pé òun lòun ṣíyàn lọ́nà fúnra wọn. Bẹ́ẹ̀ni. Allah ò sọ pé òun ṣíyàn lọ́nà ó kàn sọ pé Allah ò lóun ṣíyàn lọ́nà. ó ní innaka lan tahdi man ahbabta ni. mo dáná. ẹjẹ bá mi gbé báàsì wa. àló tó ẹjẹ sọ̀rọ̀ ó ní iná ìdílù máa ń yà ṣáàwù ni òun mọ̀ fẹ́ tó bá wù ú sọ́nà àná ni. So gbogbo kẹfẹ sọ máa ń fẹ́ ni tó bá wù síbò. ọ̀nà àná. ibo lọ́nà àná kí ló ń jọ́nà àná. àná náà ni ẹni tí ó ṣẹ̀sìn náà lọ́nà àná. yídìlù àlọ́ ló ń ṣíyàn lọ́nà. Ọlọ́run náà ló sì lọ́nà torí pé tẹ́lẹ̀ Allah ọ̀yà mọ̀ gbọ́ yín. So nígbà tí Allah wá dá wa sílé ayé ó ti mọ tá a máa jẹ ó ti mọ tá a máa tá a ní jẹ according to your book or nǹkan tẹ́ gbàgbọ́ ó dẹ̀ ti mọ ọ̀la ó ti mọ bóyá máa lówó bóyá àní lówó ó mọ bóyá máa ya wèrè àbá ní ya wèrè ó ti mọ bóyá máa bàbá nípa yàn ó wá dá wa sílé ayé ó tún wá ṣì wà lọ́nà wa lọ kó wa lọ sínú iná. ètùtù. ṣé Allah yẹn ṣé lóyún gidi tí a lè tẹ̀lé ni. ìmọ̀ kọ̀ọ̀kan ọ̀dọ́ rẹ̀ ló wá so àmọ́ ń ta lè sọ sí. Mọ́ tẹ̀lé sọ sí tó gbogbo lé ẹ̀yin tẹ́ bá ti jí ẹ máa jẹ́ àwọn tí ò tí ì jí o ẹ̀sìn Ìsìlámù ẹ̀sìn òfò àdánù pípààyàn Allah ló lóhun dá wa ó dẹ̀ tún dá iná sílẹ̀ fún wa tó lè fi jó wa ná kí ló dá wa fúngbà yẹn wáyé tí kò fi wá sílẹ̀ níbi tá a wà tẹ́lẹ̀ kó tó wá pa sílẹ̀ ayé yìí so ó fi ń yé yín pé Allah kọ́ ló dá ayé yìí Allah kọ́ tẹ̀ ń kílèmù ayé yìí nìkan ni egbò òun lòun dá ayé òun lòun dá ayé òun lòun dá ayé ó dẹ̀ kọ́ sínú ìwé Ọlọ́run ọba Elédùmarè kò bá anybody sọ̀rọ̀ nípa pé òun lòun dá ayé àbí kinní kan Yorùbá ẹlẹ́yìnbó ní pé seeing is believing ilé ayé yìí àti wà ń bẹ̀ a dẹ̀ ti ń gbé bẹ̀. ṣe ń gbọ́ tó bá jẹ́ pé Allah kọ́ ló dá ayé ṣe ẹ lè fún wa ní èèyàn tó dá ayé ṣe lè fún wa léèyàn ẹni tó dá ayé. ẹni tó dá ayé ẹjẹ́ kí n dá lóhùn ẹjẹ́ kí n fún lẹ́sìn ẹjẹ́ kí n dá lóhùn ṣe rí ẹni tó dá ayé yìí gbogbo wa ẹjẹ́ ká máa kẹ́kọ̀ọ́ kò bá anybody sọ ọ̀rọ̀ kò bá anybody sọ ọ̀rọ̀ kankan gbogbo ohun tá à ń ṣe nílé ayé yìí fúnra wa là ń ṣe ó ti fún wa ní ọpọlọ ló fi jẹ́ ká máa fi lò ká máa fi ṣe gbogbo tá à ń ṣe nílé ayé yìí ipe Ọlọ́run sọ pé irọ́ lásán ni irọ́ Ọlọ́run ò kọ ìwé. tó bá jẹ́ wípé Allah kọ́ ló dá ayé ó jẹ́ kí Quran ṣe ń gbọ́ ó jẹ́ kí Quran kò jẹ́ ká gbọ́rọ̀ Al-Quran mọ́ tó ẹ́ pa Allah kọ́ ló dá ayé tó dẹ̀ kílẹ̀ pé òun dá ayé Bible nǹkan ọmọọba eléyìí Bible náà nǹkan. ẹ jẹ́ kí ṣẹ́rí ẹ ti béèrè àwọn ọ̀rọ̀ kan lọ́wọ́ àwọn pípù yìí tó yẹ kí gbogbo nǹkan tó sọ fún yín pátápátá wọ́n ń parọ́ ni so ẹnìkan sọ́dọ̀ apá nìkan sọ́dọ̀ àwọn méjì lẹ́ẹ̀kan wípé Allah nímọ̀ nípa ẹni tó máa wọ ó ti mọ ẹni tó máa wà lójẹ náà rẹ̀ dì mi mẹ́ni tó sọ́nà àwọn méjèèjì o. Go down. èmi mo sọ. All right. Ṣé ẹ lẹ́rìí pa Allah ti mọ̀ pé ó ti mọ àwọn tó máa wà lójẹ náà rẹ̀ dì. bẹ́ẹ̀ ibo lè rí ẹ wá. wà ní Al-Quran. ẹ fún wa ní fásì ẹ ṣe.
ẹ ti ṣí mi máa wá yín báyìí. so ìgbà tẹ́lẹ̀ mọ̀ká ẹlẹ́rìí wáyé tí wàá fi sọ wípé ẹ̀rí wà fún. ẹ jẹ́ kẹ́mi gbé fáàsì kan wá láti jẹ́ kẹ́ ẹ mọ̀ pé àlá ò ní mọ̀ ní pé bóyá ẹnìkan báyìí yìí máa wà lùjẹ́ náà kò mẹ́ni tó máa wà lùjẹ́ aláàbòsí wáyé kò mẹ́ni pé anybody máa wà lùjẹ́ náà ṣe jẹ́ kẹ́mi gbé fáàsì wá. gbogbo ilé ẹ bá pa tap ẹ bá share ẹ bá pa tap so Allah ò ní mọ̀ nípa ọ̀rọ̀ ayé yìí ìròrí àwọn kan náà fi kọ Kùránì kalẹ̀ wípé òkè ẹ jẹ́ ká máa ṣe báyìí ẹ jẹ́ ká máa ṣe báyìí ẹ jẹ́ ká máa ṣe báyìí tẹ́ bá lọ wo history bọ́n ṣe spread Islam káàkiri gbogbo ayé gbogbo yẹn ẹ lọ kà ẹ lọ wá kẹ́ ẹ lọ kà ẹ máa fi Islam sílẹ̀ tẹ́ bá lọ wo history tí wọ́n dá lára bọ́n ṣe pa èèyàn tí wọ́n pa èèyàn ẹ máa fi Islam sílẹ̀ ntẹ́yìn dé bá lè ní tẹ́ believe pé Ọlọ́run ló ní kẹ́ máa ṣe bẹ́ẹ̀ Ọlọ́run kọ́ ni o àwọn èèyàn ni o àwọn èèyàn ni àwọn èèyàn burúkú tí wọ́n pé ẹ̀mí èèyàn ò jẹ́ nǹkan lójú àjú wọn Kùránì rèé ìdàrí ni. ok ogun ni ká máa bọ. tó o bá ti gba ṣàádà lọ́wọ́ wọn pé àṣàádù aláìláìláìlá àṣàádà náà lórí burúkú Muhammadu yẹn báyìí wọ́n máa pa ẹni. so ìbẹ̀rù bójó ni wọ́n fi gba ìsìlámù nígbà yẹn àwọn ọmọ tí wọ́n wá ń bí sí díẹ̀ àwọn ò bá ìtàn bàbá wọn mọ́ àwọn ọmọ yẹn wá ń kọ́ lọ sílé kéwú tí wọ́n lọ ń kéwú tí wọ́n lọ ń kéwú tí wọ́n lọ ń kéwú táwọn náà wá ń bímọ. ogun la máa bọ. ọ̀bọ̀ ilé tí o lè mute àbó lè mute àbá ń give submission kò mute. so àwọn ọmọ tó wá ń kọ́ lọ sílé kéwú lẹ́yìn wọn ò mọ ìtàn mọ́ o wọn ò dẹ̀ mọ history mọ́ o àwọn ti gbà pé òkè Allah ló dá wa ọ̀dẹ̀ tẹ̀lé bẹ́ẹ̀ o tán bọ̀ mọ́ nìyẹn o ká ní pé wọ́n mọ history ara àwọn nǹkan tí wọ́n fi jẹ́ ká mọ ìtàn wa nílẹ̀ Yorùbá nìyẹn o àwọn Haúsá wọn ti wáìpù wọn ìwé o àwọn àbá ti wa Ògún tẹ̀ ń sọ̀rọ̀ pàdé ní Ṣàngó wọ́n jìyà fún wa wọ́n dẹ̀ jà fún wa láti jẹ́ pé orílẹ̀ tá à ń tẹ̀lé ní àtìdó lórí ẹ̀ àìjẹ́ bẹ́ẹ̀ ilẹ̀ yẹn á ti dilẹ̀ nílẹ̀ o àwọn ni wọ́n gba ilẹ̀ yìí lẹ̀ dé wa ta fi ń lò lé ní. so gbogbo ọmọ Yorùbá ẹ jí ẹ̀sìn Ìsìlámù wọ́n fi ń gbalẹ̀ ni kò sí nǹkan méjì tó wà ń bẹ̀ wọ́n fi ń gba ilẹ̀ ni. àwọn àfáàlì bá wa ka ilé báyìí so Allah ò ní mọ̀ nípa àwọn tó máa wọ àlùjánnà kò mọ anybody so ó ṣe máa jẹ̀yìn wò ni so èwo ló fẹ́ kànú àwọn méjèèjì báyìí. ewu tó di ẹ ò ká ẹtàn gbé wá. wọ́n ní ayédèbíláì náà ṣe tọ́ni ọjọ́ àṣìbà nọ́ọ̀sù ayétìràkú ayẹ̀kúlú àmọ́nà wàhùn láyùftánùn so eléyìí ò ní í ṣe pẹ̀lú pàlọ́ òmò pẹ̀lú tó fẹ́ wà àlùjánnà. bá wa kàkẹ́ bá wa. níṣọ́ mi nìyẹn ó máa rò pé a máa filẹ̀ a máa abandon ẹ̀ a máa sọ wípé òun nígbàgbọ́ nínú àwọn Ọlọ́run wàhùn láyùftánùn àdé tí wọ́n Allah ló ń sọ̀rọ̀ ó ní sọ́mọ ènìyàn yóò máa lérò pé a máa àbádùn a máa fòun sílẹ̀ kóun máa sọ pé òun nígbàgbọ́ pẹ̀lú Allah wàhùn láyùftánùn àdẹ̀dánwò òun wà àdẹ̀ tí máa dán wọn wò that is a máa dán wa wò àdánwò ni ayé lẹ́yìn fi ń rinlẹ̀. ó máa dán wọn wò àbí next verse. bẹ́ẹ̀ni so ìtẹ́lẹ̀ sọ pé bóyá àyà yìí. ẹ jẹ́ ẹ bá wa ka kínní yìí. walaqad fatanna alladhina min qablihim fala ya'lamanna Allahu alladhina sadaqu wala ya'lamanna al-kadhibin. a ti dán àwọn tó ṣíwájú wọn wò àwọn tó ṣíwájú wọn a ti dán wọn wò Ọlọ́run Allah mọ̀ dádájọ́ Allah mọ̀ ẹni tó ń sọ òdodo Allah mọ̀ onírọ́ ó mọ̀ ẹni tó ń sọ òdodo ẹ̀ mọ̀ onírọ́. Allah yóò ṣe àdánwò fún wọn níbi báyìí ẹ̀yà tí wàá wọlé náà ó yá. am asbitum an tadkhulul jannata walamma ya'tikum mathalul ladina khalaw min qablikum massatuhumul ba'sa wad-dharra wasulisilu hatta yaqula rasulu walladina amanu ma'ahu mata nasrullah ala inna nasrallahi qarib. eléyìí náà kò sọ. ẹ bá wa kàkẹ́ tú ni àti nìkẹ́ bá wa sọ bóyá ó sọ àbí kò sọ. nǹkan tó sì ń sọ náà nìyẹn pé àdánwò náà ló sì ń sọ mí báyìí náà. ẹ bá wa kàkẹ́ tú. ó ti kà ẹ jẹ́ kí n tú. ó ní am asbi ṣe ẹ̀yin ó máa lérò pé ẹ wọ àlìjánnà. tẹ́ ẹ máa lérò pé máa wọ àlìjánnà ó yá. ẹnà ọ̀ṣẹ́ máa lérò pé máa wọ àlìjánnà nígbà tí àpẹẹrẹ nǹkan tó ṣẹlẹ̀ fáwọn tó ṣíwájú yín tó ti ṣẹlẹ̀ sí yín kí nìkan tó ṣẹlẹ̀ ni pé ebi pa wọ́n ìnira mú wọn
a gbìn wọ́n jìgìjìgì tí òjíṣẹ́ hatta yaqula rasulu walladina amanu ma'ahu tó jíṣẹ́ fi wá ń sọ wípé àtàwọn tó nígbàgbọ́ pẹ̀lú ẹ̀ tó sọ pé ìgbà wo ni àránṣe Allah máa tó dé. Ó wá ní listing inna nasrallahi qaribu, àránṣe Allah ó ti súnmọ́. So àwọn tí ó fẹ́ wà lùjẹ́ náà yẹ aláàgbúrò ọ̀kan dán wọn wò láti ní ètò láyé fẹ́ sọ̀rọ̀ láti wà ṣúọ̀ wípé wọ́n máa lè páàsì àdánwò yìí àbí. èmi kàn fẹ́ sọ pé Nasira tó promise wọn yẹn ṣì gidi ni òun náà ló tún wà nù sájà Nasiru live so n fẹ́ sọ. Kí ni proof yín kílẹ̀ rí tẹ́ fi sọ pé ṣì gidi ni. wọ́n lè prove yẹ fún yín so ṣé máa kọ́kọ́ dáhùn ilé àbí kọ́kọ́ prove yẹ fún yín náà. kọ́tẹ́ ní kí n kàmú ti kàmú lẹ́tí tú fún yín so nǹkan tó wá sọ sí pé ṣì gidi. náà ní ìsìn báyìí àdánwò tá a là fẹ́ dán wọn wò yìí ṣé láti fi mọ̀ lámọ̀dájú kí wọ́n máa wọ àlùjẹ́ náà ni àbí láti má fi mọ̀ lámọ̀dájú kí wọ́n máa wọ àlùjẹ́ náà. àdánwò yẹn túmọ̀ sí pé ṣé wọn bá ti rí àdánwò tó dẹ̀ gbà sára tó dẹ̀ mọ̀ pátọ̀ dọ́lọ́run ló bí ti o bá wá gbà sára ńkọ́. kò ní wà àlùjẹ́ náà nìyẹn. That is it. Kò jù bẹ́ẹ̀ lọ so Allah ò tí ì sure that is why tó ní láti fi dán ẹ̀yin mùsùlùmí wò to be sure pé ṣe máa lè gbà àdánwò yẹn sára tẹ́ ẹ̀ bá ti lè gbà àdánwò sára automatically Allah sure kò ṣe pé Allah sure. ẹ máa gbọ́ nǹkan tí mi kò dá lójú nípa ẹ máa pass that is why tó fi ní láti dán yín wò. Nínú Suratul Ahzab ṣé ń gbọ́ nínú Suratul Ahzab ìbẹ̀rẹ̀ náà sọ pé fáàrídé amọ́tàwálá andékèrè náà ṣé Suratul Ahzab ni. ṣe jẹ́ lọ́wọ́ pàṣẹ tẹ́pá fẹ́ wò kẹ́ ṣúọ̀ dáadáa àwọn ò ní táìmù bíbá yìí o. So eléyìí yóò túmọ̀ sí pé aláàtí mẹ́ tó máa wà lẹ́jọ́ mẹ́ tó máa wọ náà. kí ló dé tẹ̀ ń dára ńlá mu ṣebí mọ̀ọ́mọ̀ sọ pé òun ò mọ ibi tí ó já sí fóun. bẹ́ẹ̀ ìwé náà ti sọ bẹ́ẹ̀. wọ́n kàn ń wí òun dẹ̀ ń tẹ̀lé náà ni pé ká má fọkàn balẹ̀ o pé kò sí tí ò lè ṣẹlẹ̀ o. nínú fáṣọ ló ti sọ. ó ládìs kan náà tó sọ pé wọ́n máa ní kí màdákà wá béèrè pé kí ni iṣẹ́ ọwọ́ ẹ̀ láyé wàá mọ ọ̀rọ̀ búkà kí lẹ́sìn wo ló sìn. So ó dẹ̀ yẹ kí Allah ó yẹ kó kàn nìkan àwọn màláíkà tó wà left and right tẹ́ sọ pé wọ́n ń kọ aburú àti dáadáa kalẹ̀ ó yẹ kí wọ́n kàn nìkan kàn ṣí àkáǹtì kán dẹ̀ wo ni so kò ní ìdíkà tí ṣẹ̀ṣẹ̀ tó máa bi wọ́n léèrè ṣé ìbéèrè tẹ́ tó ń bi wọ́n lálejò náà yẹ. máa bèèrè pé èsì wo ló sìn kí ni kan tá lọ tẹ̀lé ìjọ kan mo bèèrè lọ́wọ́ kí ni question yìí lọ́wọ́ ChatGPT ó ní tough question. nǹkan tó ṣẹlẹ̀ ni pé bàbá Adeleke ẹ wo Quran 46 náà ẹ jẹ́ máa gbé wa. ó yẹ ká fa. wọ́n ní kólé mọ́ kúntùn bédé rosely wà mọ́ àdìrí mọ́ yóò fún ẹlò bí wàlà bí kùn in àtẹ́bìrán ìlà mọ́ yóò ha ilayya wà mọ́ àìnà ìlà nadhirun mubin. kí ló yẹ kọ́ tó wà bẹ́ẹ̀ nìyẹn. ẹtún tó wà bẹ́ẹ̀. kọ́ tó ń sọ mí báyìí ni pé òun kọ́ ni òun create nǹkan tí òun ṣe that is òun kọ́ ni àkọ́kọ́ òjíṣẹ́ tó máa kọ́kọ́ wá so òun ò dẹ̀ nímọ̀ nípa nǹkan tí wọ́n ń ṣe pẹ̀lú mi. ẹ ká dáadáa. ok òun ò nímọ̀ nípa nǹkan tó máa ṣẹlẹ̀ sí mi àtẹ̀yìn náà. tó máa ṣẹlẹ̀ sí òun. àtẹ̀yìn náà. àtẹ̀yìn náà. inni attabi'u illa ma yuha ilayya òun ò ṣe nǹkankan òun ò tẹ̀lé nǹkankan àyàfi nǹkan wá revelation tó ń wá látọ̀dọ̀ Allah sóhun wà mọ́ ẹ̀nà ilá òun ò dẹ̀ jẹ́ nǹkankan o illa nadhirun mubin àyàfi kóun máa kì í nílọ bó ṣe òun wá ń kí wà ń lọ ni. tí orin tá a níbi mẹ́yẹn ni pé ó ní òun kọ́ ni first prophet òun ò dẹ̀ mọ̀ tó máa ṣẹlẹ̀ sóhun wà máa adìrì mọ́ yóò fún àlùbí. because kò nímọ̀ nípa kọ̀kọ̀. hello kò mọ̀ nípa ó ní mi ò mọ̀ tó máa ṣẹlẹ̀ sí mi àbẹ́yìn gan. bẹ́ẹ̀ni. either me or you mi mọ̀ tó fẹ́ ṣẹlẹ̀ sí mi ò bóyá máa jóná ni o
àbí àní jóná tó dá láti sọ pé máa jóná tẹ́lẹ̀ nínú Kùránì òye so n tẹ́ máa ṣe kò sí ní tó kàn mí pẹ̀lú ẹ o ọ̀rọ̀ yín ò sí lọ́wọ́ mi o ó lè yí wọ́njọ́ gbẹ̀ǹdé táìbọ̀dì máa wọ náà o n tó fẹ́ ṣẹlẹ̀ sí mi tó fẹ́ ṣẹlẹ̀ sẹ́yìn náà ìmọ̀ kò sí 100% salvation nínú Islam so wọ́n jẹ́ ni. ètò láyé irú ọ̀rọ̀ yìí báyìí inú àdìsí ló yẹ kó wà ṣe understand so torí ṣé Allah ló tún kọ́ wọn wọ́n dún ní nǹkan tó fẹ́ sọ ní yìí báyìí torí wọ́n gbàgbé ó sàn pé eléyìí ni wọ́n lè ní dàn éfù ni Islam ṣẹmọ tó bá jẹ́ náà àdìsí ló wà ṣẹmọ tó bá jẹ́ náà àdìsí ló wà wọ́n á ní dàn éfù ni wọ́n á ní ta ló gbà wá wọ́n á béèrè ta ló gbà wá dàn éfù làdìsí yẹn. ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ àfáà yẹn ta ló sọ fún Muhammadu ẹ ká béèrè lọ́wọ́ àfáà ta ló sọ̀rọ̀ yẹn náà ṣé Jibril náà tàbí Muhammadu. Jibril náà ní intermediary tó wà láàrin òun àtàlá. Jibril sọ fún Muhammadu pé wọn ọmọ máa ṣẹlẹ̀ sí àtàwọn èèyàn ṣe alálọ̀rọ̀ Jibril sí Muhammadu àbí. Bẹ́ẹ̀ni. tó bá yẹ pé Jibril ló wá sọ̀rọ̀ yìí fún Allah pé Allah wa ni kó wá sọ fún un ó túmọ̀ sí pé Allah sọ wípé òun ọ̀rọ̀ tí Muhammadu bá ti sọ Allah ló sọ so Allah ò gángan ni ò mọ̀ báyìí kẹ́tẹ́ lọ́pọ̀lọ́ yìí sí nìyẹn eléyìí náà àdìsí ló yẹ kó wà. Ọlọ́run vaasi yìí gbogbo mùsùlùmí ayé ló yẹ kó lóun sí ẹgbà mo ń bọ̀ bàbá ọmọ bá ní sùúrù ẹgbà wípé ọ̀rọ̀ tó wà nínú Kùránì ọ̀rọ̀ Allah ni ok ṣe tún wá rò wípé Allah tún lè fi lè ránṣẹ́ sí Muhammad kó tún máa wílé a ní láti lọ ọpọlọ ẹ má jẹ́ kẹ́sìn báyé ìwà jẹ́ use your brain ok ẹ̀yin fúnra ara yẹn ka ọ̀rọ̀ yìí kẹ́ digest ẹ̀ ṣé Allah lè fi lè ránṣẹ́ the supreme being tí wọ́n fọkàn tán tí kálukú ń lẹ́ǹsìn tí kálukú ń ṣe wàhálà kó tó wáá fi lè ránṣẹ́ pé túká ilé fún wọn. Torí pé òun náà sọ pé mọ́yà ṣáù lọ́lọ́run mọ́yà ṣáù làlá. àlàyé nítorí nǹkan wí lábẹ́ jerry brain jerry kíláàsì yìí mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ẹ tẹ̀lé nǹkan tá fẹ́ kẹ́ ẹ mọ̀ ní ìsinmi pé gbogbo nǹkan tó wà ní Quran ẹ sọ pé Allah ló sọ bẹ́ẹ̀ni you understand so tó bá yẹ pé Allah ló bá sọ eléyìí ní ìsinmi àti àdìtì ló bá wà ní Muhammadu ló sọ ọ̀rọ̀ yẹn clear ẹ máa gbọ́ ọ̀rọ̀ yẹn clear wọ́n lè wá bá mi ní ìsìn yẹn sọ pé ibi tí mo ń lọ èmi mo sọ̀rọ̀ yẹ bọ̀ ní ìsìn báyìí Allah fúnra rẹ̀ gẹ́gẹ́ ló sọ wípé ibi tí gbogbo yín lọ ohun Allah ni ò mọ̀ báyìí according to nǹkan torí pé ó ní kí Muhammadu sọ ni pé ibi tí gbogbo yín lọ Allah gẹ́gẹ́ ni ò mọ̀ kì í ṣe pé Muhammadu ni ò mọ̀. tí ó ṣẹlẹ̀. ṣẹ́rí mọ̀ fún máyà yìí ni pé tẹ́ bá gbé sábàbù nùsù láyà yìí jáde ló máa fi yé wa dáadáa nǹkan tí àyà yìí tó yẹ kó máa yé wa ni pé torí Ọlọ́run fi ànábì ṣe mọ́sálù ni so tí ó bá fi lè má ànábì sọ báyìí. Allah ó fi ànábì ṣe mọ́sálù ni tó Allah bá fi lè sọ fún òjíṣẹ́ pé báyìí definitely any other person a gbọ́dọ̀ fi ọkàn balẹ̀ lórí pé iṣẹ́ wa máa gbé wa wà lè jẹ́ náà. rárá méjì ló pín sí ó ní Muhammad fúnra àwọn ó dìídì yọ rẹ̀ lọ́tọ̀ ó ṣẹ̀ṣẹ̀ wá dárúkọ àwọn tó kù. òun náà ni mò ń sọ pé. so kò ṣúọ ní ìsinmi àìsìn àtàlà àti Jibril àti Muhammad àti everybody wọn kò ṣúọ fún wọn báyìí. ó ṣúọ fún Ànábì sallallahu alaihi wasallam. sárákùnrin mọ ti ń sọ báyìí. ó ṣúọ fún Ànábì báwo. ó ṣúọ fún bọ́ọ̀d ẹ mọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ ní pé. ṣé Muhammad parọ́ ń bí ni. no nǹkan tó ṣẹlẹ̀ ní pé ẹ̀yin náà ó dà pé nísìnyí ẹ̀yin lọ̀gá mi ń sìn. ẹ wá fi mi ṣe àpèjúwe náà dàgbọ́ Ọlọ́run. àpèjúwe náà mo fẹ́ ṣe ń sìn. so ẹ̀yin lọ̀gá mi ẹ wá sọ fún mi pé kí n ṣe kinní tí n bá ti ṣe kinní ẹ máa fún mi níye báyìí ẹ kò fẹ́ fi compensate mi ní kò yẹ pé bóyá nǹkan tí mo fẹ́ ṣe fún yẹn ó tó nǹkan tẹ́yìn fẹ́ fún mi so ẹ fẹ́ fi compensate mi ni mo wá ṣe kinní yẹn tán mo wá bẹ̀rẹ̀ sí ní dunnú mo lọ́ ń yọ̀ mo lọ́sọ̀ fẹ́ everybody kí pé mo ti ṣe nǹkan báyìí mo gbọ́dọ̀ gba nǹkan báyìí ni mo gbọ́dọ̀ kún ṣe kí mo gbọ́dọ̀. nǹkan tá máa bí yín ni pé ọ̀rọ̀ yìí ṣé ọ̀rọ̀ Muhammadu ni àbọ̀rọ̀ Allah. ọ̀rọ̀ Allah ni. so ta ni o mọ̀ bí táwọn èèyàn ń lọ ṣé Allah ni mọ̀ bí tí wọ́n ń lọ ni àbí Muhammadu. Allah ṣe bí Allah bá fẹ́ sọ̀rọ̀ ṣe bí ó ní kó sọ fún wa ni. nǹkan tó ní ká sọ fún yín yẹ Allah ló sọ kì í ṣe Muhammadu ló sọ ṣe understand tó tẹ́ bá ń ka Fatiha ní ìsìn ẹ sọ pé Allah náà ló sọ̀rọ̀ ní Fatiha so gbogbo ọ̀rọ̀ nínú Kùránì dẹ̀rẹ̀ Allah ló sọ ọ̀rọ̀ náà àdìtì ní ti Muhammadu so náà ìbéèrè ni wípé ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ Allah ni tó bá jẹ́ pọ̀rọ̀ Allah ni automatically Allah ni wọ́n bí tẹ́yìn mùsùlùmí ń lọ so now tó bá yẹ pé Muhammad ni so àwọn àlọ́ pé eléyìí báyìí ó ti da Kùránì ó ti Kùránì wò pé ọ̀rọ̀
èèyàn tó jẹ́ Muhammad náà ti wà ní Quran ọ̀rọ̀ aláàlélẹ́yìn ni àbọ̀rọ̀ Muhammad. iṣẹ́ rí Quran ò ń ṣe nǹkan tẹ́kọ̀ máa mú ní àárín méjì tẹ́kọ̀ máa mú fásì kan wá kò ní yé yín bẹ́ẹ̀ yẹn kò ní yé yín bẹ́ẹ̀ yẹn so ètò láyé ó yé ètò láyé. ètò láyé kò tó yé yín ìlú fẹ́ bí báwo. ẹ kò lè mú fásì kan wá kẹgé lókè kẹgé láàrin méjì kò lè yé yín bẹ́ẹ̀ yẹn ẹ máa ní láti ok kí la fi ní tẹ̀fsírì àyà bẹ̀lẹ̀ àyà so nísìnyí tẹ̀fsírì àyà yìí ẹ máa kẹba ó dìgbà tẹ bá rí tẹ̀fsírì ẹ̀kẹ́ tó káyà yìí tó lè yé yín àti sábàbù nùsùl ẹ kàn lè gé àyà yìí wá báyìí sí ó máa ní rísì táyà yìí fi sọ̀kalẹ̀. àyà ilé yóò ní rísì tó fi sọ̀kalẹ̀. ó máa ní rísì gbogbo àyà ló ní rísì tó fi sọ̀kalẹ̀. kì í ṣe gbogbo àyà ló ní rísì tó fi sọ̀kalẹ̀ ìyẹn ni kẹ má sọ mọ́ àìtọ́lá ṣe gbogbo àyà ló ní rísì tó fi sọ̀kalẹ̀ ni. gbogbo àyà ni gbogbo ẹ̀ ló ní sábàbù nùsùl. ẹ̀yin mùsùlùmí yìí irọ́ yín mọ̀ tí wàá pelé kíkẹ́ báyìí o. ìwọ ẹ̀dá wa mùsùlùmí èmi ni kẹsàn-án máa ní àwọn mùsùlùmí. kí ni reason tí Fatiha fi sọ̀kalẹ̀. kí lẹ sọ. kí ni reason tí Quran 1 Suratul Fatiha aya 1 fi sọ̀kalẹ̀. reason náà ni pé ká lè máa yin Ọlọ́run. reason yẹn ibo ni wọ́n kọ sí pé ṣé ẹnìkan ló bí Muhammed ni àbí ẹ̀yin kan sọ ti yín pé ṣé ẹ ní ẹ̀rí ìdí tí aya yẹ Surah 1 chapter 1 ṣé ẹ ní verse 1 jàre. èmi lè máa ní sábàbù nùsùl ẹ̀ bọ́ ó máa ní. ẹ bá wa sáré bá wa wá ẹ ní kíni. èmi lè máa ní bọ́ ó máa wà. ó máa ṣé ẹ̀yin ti rí rí. mi ì tí kátìrà débẹ̀. So èmi sọ fún yín pé Suratul Fatiha àṣẹ hó kò ní sábàbù nùzúl. èmi wàá lè gbẹ̀yìn gbọ́ mi ì lè gbàyìn gbọ́ torí ẹ̀ ń sọ̀rọ̀ against Quran yẹn ni so báwo fẹ́ bí. èmi mọ̀ mo kà á ní èmi pé mò ń sọ èmi mo mẹ́rin nǹkan tí mo kà wá. but mi ì lè believe yín because ẹ̀ ń sọ̀rọ̀ against Quran ni. So now ṣe rí àyà eléyìí. ẹni tó ń ṣépè ní comment section yìí ò ní ìdí èpè àlàyé ni. ẹ ṣe sùúrù ẹ máa bá yín sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn àyà eléyìí o kò ní sábàbù nùzúl eléyìí tẹ́ ń wò yìí o kò ní sábàbù nùzúl ọ̀pọ̀lọpọ̀ àyà ní Kùránì náà dẹ̀rẹ̀ tí ò ní sábàbù nùzúl pọ̀ so tí akẹ́kọ̀ọ́ àti gbọ́ yẹn níbi akẹ́ gbọ́ lálẹ́ so irú Kùránì 46 yìí báyìí tí bá lọ wo àwọn kìnìún sábàbù nùzúl mi kò sí kankan tó ti ẹ̀jẹ̀ mọ́ bẹ́ẹ̀ kò sí níbi bẹ́ẹ̀ so ṣé ẹ sì ní nǹkan tẹ́ fẹ́ bá àfáà yìí sọ. ọ̀rọ̀ yìí náà tẹ́ bá wò dáadáa Ọlọ́run ló ń sọ̀rọ̀ Ọlọ́run ló ń rán Allah. kì í ṣọlọ́run. sorry Allah. láti rọ Ọlọ́run báyìí ó ti sú wa náà. sorry. láti mọ kindergarten. látàárọ̀. má mọ̀ ṣe kíní kò dẹ̀ da. sorry máa nàgbára báyìí Allah ló fi ọ̀rọ̀ yìí ránṣẹ́ tó Jibril sí Ànábì sallallahu alaihi wasallam. ọ̀rọ̀ ta wá ní gẹ́gẹ́gẹ́ lọ̀rọ̀ yìí. ọ̀rọ̀ Allah ni ọ̀rọ̀ Allah ni. kí làlá sọ. ó ní nǹkan tó wà sọ pé sọ fún pé ìwọ kọ́ làkọ́kọ́ òjíṣẹ́ tá a máa kọ́kọ́ rán. so gbogbo nǹkan ìwọ náà tó dẹ̀ ń sọ̀rọ̀ fún wọn yìí ó mọ nǹkan tó padà ṣẹlẹ̀ sí ẹ àti nǹkan tó padà ṣẹlẹ̀ sí wọn. tó jẹ́ kọ́ mọ̀ pé ọ̀rọ̀ tó ń sọ yìí àwọn fi ránṣẹ́ sí ẹni kò ń ṣọ̀rọ̀ ẹ̀ ó lè kìlọ̀ dẹ̀ ló jẹ́ fún wọn. so ọ̀rọ̀ Allah ni tó clear tó dàrú. dọ̀kí wá ní kẹta fún jáde níbi ilé ìbáyé ní ìsìnkú torí agbègbè ẹ̀yin sọ pé kò sọ kò jọ mọ́ Ọlọ́run. Allah náà ló sọ. Allah ló sọ náà. sì ni. ọ̀rọ̀ Allah ni tó dàrú kò sí nǹkan bí ọ̀rọ̀ yẹn wá níṣòro ó yẹ kọ́rọ̀ yẹn wá báyìí pé o èwúrẹ́ àná bí o sọ fún wọn o ẹ̀yin tẹ́ ń tẹ̀lé mi o ẹ máa wà lùjọ́ náà o àwọn tí wọ́n tẹ̀lé mi o ẹ máa wọ náà o tó bá ní pé mi ò mọ̀ yẹn àti pé Allah fúnra rẹ̀ ò mọ̀ ohun tó bá ṣe sí anybody. àìmọye fast Allah àìmọye fast Allah ti promise àwọn mùsùlùmí àtàwọn mùmínì nípa máa wọ àjọ náà. ibi tẹ́ ti máa mọ̀ ni pé gbogbo ibi tí Allah bá ti ń sọ̀rọ̀ ìran tó bá ti ń sọ̀rọ̀ àwẹ̀ tó bá ti ń sọ̀rọ̀ gbogbo iṣẹ́ tó fẹ́ kẹ́ ẹ ṣe ní tó máa sọ ń bẹ̀ ni làálà maybe pé ó ṣeé ṣe kẹ́ ẹ róore kò ní sọ fún yín pé máa róore direct ẹ lọ gbogbo ibi tó ti sọ̀rọ̀ ìran tó ti sọ̀rọ̀ àwẹ̀ tó ti sọ̀rọ̀ gbogbo ohun tí wọ́n fẹ́ kí mùsùlùmí ṣe ní tó ń sọ máa sọ ń bẹ̀ ni pé bóyá làálà kún tẹ́ṣkúrú bóyá ó ṣeé ṣe kẹ́ ẹ ṣoríire bóyá ó ṣeé ṣe kẹ́ ẹ lọ́pọlọ bóyá ó ṣeé ṣe kẹ́ ẹ gbádùn gbogbo tó wà ń bẹ̀ bóyá ó ṣeé ṣe ló máa gbé wá fún yín bóyá ó ṣeé ṣe lẹ́ máa bá ń bẹ̀ everywhere oye bá so ibẹ̀ ni ẹ ti máa mọ̀ wípé kí ni o kò sí ní tẹ́ ẹ fẹ́ ṣe àtàlá àti Muhammad everybody àlìjánà oṣù ọ̀fẹ́ nìkan oye níbi tí wọ́n ti sọ̀rọ̀ àlìjánà oye ọ̀rọ̀ yẹn ẹ lọ wò kẹ́ digest yẹ
not direct word. Kódà nígbà tí wọ́n fẹ́ sọ̀rọ̀ pé àwọn kan ti wà àlìjẹ́nà kí náà wí wọ́n ní qillatun minal awwalina wa qalilun minal akhirin. Wọ́n ní àwọn kan tó ti ṣáájú wọ́n ti wà àlìjẹ́nà ti kún, ṣùgbọ́n àwọn tó wá lẹ́yìn torí Muhammad ní kátámà àmbìyà díẹ̀ nínú wọn náà láàrin mú tí ó ṣe kíni o òye. So ní Mọ́kà ń bẹ̀ yẹn àlìjẹ́nà wọn ti kún already, ìwọ ló fura òye. So ó dẹ̀ yẹ kó o fura pé òye. So àdéhùn ẹlẹ́ẹ̀kejì àfà ǹjẹ́ Jésù wà ní ibi kankan nínú Al-Qur'an òye níbi tí Allah tó ti sọ pé kẹ́ ẹ kọjú sí Kaaba tẹ́ bá fẹ́ kírun. bẹ́ẹ̀ni ó ní ká kọjú sí kílàní mọ́ṣíríkì, ó sọ̀rọ̀ mọ́ṣíríkì àti mọ́gírìbì. Ó ní fàáìnà máa tù wá lu gbogbo ibikíbi tẹ́ ẹ bá kọjú sí fàsámà wájú àlá ohun àlá wà ń bẹ. Síbì kan wà tó ti sọ pé ẹ kọjú sí Kaaba yàtọ̀ sí fáàsì kan tó lóun sọ fún àwọn màláíkà, òun sọ fún àwọn Ibrahim tó wá dárúkọ gbogbo àwọn prọfẹ̀tì yẹn tóun ní kán kọjú sí Masjidil Haram. Ǹjẹ́ mọ Masjidil Haram tí ó ní kán kọjú sí yẹn? Kaaba náà ni. Ṣé Kaaba ni Masjidil Haram ẹ̀yọ̀ kan tó wà lágbàáyé? bẹ́ẹ̀ni. Tí n bá fi mí hàn yẹn kọ́. àti kọ́ńtírì tó wà. Bẹ́ẹ̀ni. ẹ̀dẹ̀ máa mú ẹ̀rí wá fún lálùkùnrin. Bẹ́ẹ̀ni. ó yá. Ẹ ṣe. Ẹ jẹ́ kí a kọ́kọ́ wo ibo ni wọ́n ti ń ṣe hajj kó tó di pé Muhammad dé. Tá a bá ti wá rí haram yẹn níbi tí wọ́n ti ń ṣe hajj yẹn a wà lọ sínú Kùránì pé ta ni wọ́n ń bá wí ń bẹ̀. Oye báyìí, so a lè fine. So ká kọ́kọ́ wo àwọn ibo ni wọ́n ti ń ṣe hajj kó tó di pé Islam dé rárá. Because tá a bá ń sọ fún àwọn èèyàn yìí pé hajj àṣà àti ṣe lárúbáwá ni àwọn lárúbáwá náà ṣe é òye. So ṣùgbọ́n dédé tán ti sọ fẹ́ lòmíì tí ò lẹ́rìí kànábì Ibrahim òun ló kọ́ Kaaba òye. So òun ló fà á tí ó sì fi ń jiyàn pé n tán sọ fún akọ́nù o wọ́n lẹ́nìkan Ibrahim kí ló ṣẹlẹ̀? Live access needs to go live video as a guest audio. Kí ló ṣẹlẹ̀ tí mi lè tán kíní ẹ̀yìn èèyàn? Moderator Amadeleke ṣé fóònù tí bí ẹ̀kọ́ ni mo fi wọlé mi? Fóònù wo ni mo fẹ́? Oh God. Amadeleke ṣe wà ń bẹ̀. Àkáǹtì eléyìí ni mo fi wọlé. Ó dẹ̀ dùn mí. Amadeleke. Ẹ fún mi ní few minutes mo bọ̀. Ok. Mo fẹ́ gbé àkáǹtì mi wọlé. Àkáǹtì tìbí tí o ti wọ 1000 yẹn ni mo fi wọlé. Bá ṣe dé máa gbé gbà sókè. Ok, ṣe bí mọ́ọ̀dì lẹ́yìn. Máa gbé gbà sókè mọ́. Bá ṣe dé kẹ́ háì. So gbogbo ilé kan tó lọ gbé àkáǹtì wa ẹ má bínú ẹnu iṣẹ́ nù. So ẹ̀yin tẹ́ bá ti jí nínú ẹ̀sìn ẹ máa jí àwọn tó kù. Òun ni à ń bá àwọn àfáàsọ tí wọn ò rí ẹ̀rí mú wáyé lọ́kàn tí yí wa lọ́tọ̀ọ̀tọ̀ yí wa lọ sí òsì. So ẹ̀sìn ara Islam àwọn Àràbó ló ní kò ṣe fún ọmọ Yorùbá. Yorùbá ò ní ẹ̀sìn. Àwọn Àràbó
àwọn náà ní ẹ̀sìn wọn ẹ jẹ́ kí gbogbo wa filẹ̀ fún wọn kó máa ṣe everybody wá padà sílé tó bá ń ṣe ń lé ẹ̀ tó bá ní interest kó lọ ṣe tó bá ní interest máa gbé ayé rọrùn ọlọ́run òróró. ẹ bá bàbá táwọn bá ṣe à wọ́n ti lọ gbé vaasi wa bá ti dé kẹ́ háì mi lókè o ní ma lè rí yín o. Ẹgbẹ́ mi sí screen ẹ̀jọ̀, ẹgbẹ́ mi sí screen báyìí. Ẹ wo àwọn hajj tó ti kọ́kọ́ wà síwájú Islam tànàbí tó dé yàtọ̀ sí Mẹ́kà. So hajj pilgrimage in Arabian culture, historical and anthropological analysis. Oye man. So Arabia before Islam. Kí lẹ wí? Ta ló kọ wílé? Àwọn Lárúbá ìtàn Islam mọ̀ nǹka ìtàn àwọn Lárúbá ni mọ̀ nǹka ẹ̀. Ta ló kọ? Wọ́n ṣáà lè tàn tí wọn ta ló kọ kí ni ẹgbẹ́ ẹ̀dẹ̀ mú fún yín kẹ́ béèrè before Arabia mo ní máa fún yín evidence ẹ̀ nínú Quran again. Before Arabia Islam pilgrimage landscape only it is historically supported ìtàn support here that pre-Islamic Arabia had multiple sacred center. Wọ́n ní àwọn Lárúbáwá ní ọ̀nà tó pọ̀ ààyè tó pọ̀ tí wọ́n ti ń ṣe hajj not just Mecca tí ò kí ń ṣe Mecca nìkan major no sites àwọn ààyè tí àwọn èèyàn mọ̀ tí ò pamọ́ fáwọn èèyàn tán mọ̀ jù àkọ́kọ́ Mecca tó jẹ́ Kaaba ẹlẹ́ẹ̀kejì Taif tó jẹ́ shrine Alat kan tó gbé wá sí Mecca ẹlẹ́ẹ̀kẹta Nakhla tó jẹ́ shrine Uzza ẹlẹ́ẹ̀kẹrin Kudaid tó jẹ́ coastal region tó jẹ́ shrine Manat. So ẹ jẹ́ ká wo only mythology behind Arabian pilgrimage. Only strong evidence support that Arabia was polytheistic, tribal, regional, diverse. So deities were associated with fertility, faith, protection, welfare. The three major goddesses were artists in text, Alat, Uzza, Manat, gbogbo wọn ní shrine wọn. So àwọn sacred objects tí wọ́n máa ń lò ń bẹ̀ láwọn àyè hajj yẹn. So strong across cultural evidence shows gbogbo ohun tí ń jẹ́ràn across culture wọn. Ó sọ fún wa pé wọ́n máa ń lo stones, òkúta. Wọ́n máa ń bọ òkúta gẹ́gẹ́ bí wọ́n ṣe ń bọ ní Mẹ́kà nísìn. Trees, wọ́n máa ń lo igi. And sculptures. So only we are used in ritual worship. Wọ́n máa ń lò fún ritual worship wọn across Semitic region. Gbogbo Semitic region. Only the Kaaba likely function as a multiple tribal sacred enclosure. Amen. Only Kaaba ó wà likely function like multiple tribal. Ni wọ́n ti ń lo Kaaba, the gbólóhùn Kaaba yẹn. Amen. Only support, only report say it house multiple idols. Ní ìtàn máa ń kó oríṣiríṣi ṣìgìdì síbẹ̀. So only structure in pre-Islamic pilgrimage. Wọ́n ṣe máa ń rí. So ó ní àkọ́kọ́ bọ́n yìí máa ń ṣe láwọn ájì wọn gbogbo ájì ilẹ̀ Lárúbáwá. Ó ní journey to the shrine. Wọ́n máa travel lọ sí ájì.
strong evidence ẹ̀rí pọ́ máa kẹ́ pilgrimage ties to trade caravan pilgrimage yẹn máa tie pẹ̀lú àwọn tí wọ́n ń travel pẹ̀lú caravan ìtumọ̀ caravan ni ẹrù ọjà ẹrù tán kó ọjà sí seasonal movement kó ní àkókò tán máa ń lọ òun náà ni the fixed àkókò tán lọ ní ìsìn náà ó ní Arabian economic depend on trade ó ní economy àwọn lárúbáwá lápapọ̀ ó depend lórí trade títà rírà pilgrimage kí wọ́n dẹ̀ ṣe hajj circus láàrin ara wọn nílùú wọn. Step 2 haram tán ń pè ní sacred zone ààyè tí wọ́n ti fẹ́ ṣe hajj náà ń pè ní haram ní gbogbo ilẹ̀ lárúbáwá ó ní well supported concept ó ṣe kí ni o well supported ìtàn support ẹ̀ pé kí ni sacred zone máa ń wà gbogbo ohun tí ń jẹ́ràn sacred zone wọn tán ti ń ṣe hajj haram náà máa ń pè gbogbo ẹ̀ haram náà máa ń pè gbogbo ààyè tán bá ti ń ṣe hajj haram ni existed only violence was forbidden gbogbo bí tán bá ti ń ṣe hajj ẹ gbọ́dọ̀ jàmbẹ only this functions as conflict control system kí ni o ẹ gbọ́dọ̀ bára yín ṣe fàǹfà lásìkò yẹn tribal diplomacy mechanism àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ó ní circumambulation ká máa yí ká haram po ká máa yí po evidence ẹ̀ ó máa kẹ̀ ó ní circumambulation ká máa yí po yẹn around the Kaaba ní agbègbè gbogbo tí ń jẹ́nà Kaaba existed pre-Islam or exist before Islam ó ní mention in early pre-Islamic tradition account preserve ẹjọ́ ìmọ̀ọ́ká nìkan kọ́ oyè mẹ́yẹn ó ní account preserve èyí tó preserve account yẹn jù òun náà ní Ibn Ishaq òun ló preserve ẹ̀ kalẹ̀ so ó ní step 4 animal sacrifice kí wọ́n ṣe ẹ̀kan pa ẹran ṣùgbàṣàwò strongly supported across Arabia gbogbo tí ń jẹ́ ìran lárúbáwá náà ti máa ń pa ẹran rúbọ fún gbogbo tí ń jẹ́ ìran ájì wọn oyè mẹ́yẹn ó ní Mesopotamia ẹ ti rí gẹ́gẹ́ bí àwọn Mesopotamia ó ní Arabia bọ́n máa ń ṣe nìyẹn Mesopotamia bọ́n máa ń ṣe nìyẹn Levant báwọn náà ṣe máa ń ṣe nìyẹn ó ní pé this is one of the most certain element eléyìí jẹ́ nǹkan kan tó wà very important nínú àṣà àti ìṣe wọn. Step 5 ó ní touching ká máa fọwọ́ kàn kissing object ká dẹ̀ máa gbẹnu sí ká máa láǹgbẹnu sí nǹkan likely practice ó wà likely ní tí wọ́n ń ṣe oyè mẹ́yẹn based on hadith reference gẹ́gẹ́ bí hadith ṣe gbé wa àti broader Semitic tradition àti tí wọ́n lọ kà nínú tàwọn Semitic pé kí ni o ká máa lá nǹkan bí wọ́n ṣe ń lá òkúta ń Káàbà ká máa lá nǹkan ká máa fọwọ́ tọ̀ọ̀ṣẹ̀ pé àṣà àti ṣe wọn ni oyè mẹ́yẹn so ó ní ẹlẹ́ẹ̀kẹfà chanting ká máa ṣe làbàìràlà ó máa làbàì ká máa wí nǹkan kan nígbà tá a bá ń tàwáàfù haram ó jẹ́ kankan tó rọrùn tí wọ́n ń ṣe oyè mẹ́yẹn ó ní tribes gbogbo ìran yẹn invoke their own gods wọ́n máa ń yí àwọn gods wọn po during pilgrimage nígbà tó máa ń ṣe hajj wọn lọ́wọ́lọ́wọ́ ó ní movement between sacred point kí wọ́n máa lọ kán máa bọ̀ láàrin sacred point òun náà níbi Safa àti Marwa yẹn ètò wọn ni oyè the turning between Safa and Marwa is preserved on Islam ó ní wọ́n fi yẹn lẹ̀ nínú Islam wọ́n sì ń ṣe oyè mẹ́yẹn ó ní pre-Islamic version ó ní mentioned in source oyè but details are not fully preserved ó ní market and festival kí wọ́n ṣe kí ni o market and festival kí wọ́n máa nájà rírà àgbáwo ní ibẹ̀ olórọrùn strongly historical evidence ó pé kí ni o ó ní souk ukas wọ́n ń ṣe ń bẹ̀ trade fairs wọ́n ń ṣe ń bẹ̀ poetry competition wọ́n ń ṣe ń bẹ̀ so social political role so kí la fẹ́ arákùnrin iṣẹ́ tí kò ń bẹ̀ ṣá ṣe wà ń bẹ̀. bẹ́ẹ̀ni. so ibẹ̀ ẹ jẹ́ kó yé wa pé haram ẹ wá jẹ́ ká wọ hajj that pilgrimage Arabian culture shrine of Al-Uza tó wà ní Nakla Valley ó ní location and cultural setting geographic content Nakla Valley between Makkah and Taif Nakla Valley yẹn wà ní láàrin Makkah àti Taif ní Nakla Valley wa ó ní important caravan route zone in Western Arabia ó yẹ báyẹn accessible strategically important connected to trade kinikan so only mythology and religion role only nature of Al-Uza oye associated meaning strength protection and jẹ́ ká wo bí wọ́n ṣe ń ṣe hajj gangan la need sacred from the shrine how what was worship mo fẹ́ ká wo kíní hajj yẹn gangan bí wọ́n ṣe ń ṣe hajj
ok ó ti ń ṣàlàyé ẹ̀ náà àlàyé ẹ̀ náà ló ń ṣe yẹn látòkè ń bọ̀ ó ti ń ṣàlàyé ẹ̀ látòkè jẹ́ kí n mọ̀ ibi mi ìfẹ́ gbogbo bí wọ́n ṣe ń ṣe kíní àjẹ́ tí mo ti rí touching kissing yẹn ó ní structure of pilgrimage in Nakla bí wọ́n ṣe ń ṣe pilgrimage wọn ní Nakla oyè báyẹn so bọ́n ṣe ń ṣe hajj wọn ní Nakla ó ní journey to Nakla gbogbo wọn máa travel lọ Nakla pilgrims like travel in group or caravan ó ní came during specific sacred time gẹ́gẹ́ mọ́jọ́ máa ń ṣe ń sìn ó ní link to trade circle seasonal gathering ó ní step 2 entry the sacred zone kí wọ́n wọnú sacred zone wọn tán pè ní haram ìbẹ̀rẹ̀ haram mẹ́. ilé ìlọ kọ́pẹ́ àlùkùránì ní jàre. ó lọ ṣe kí ni. ó lọ kọ́pẹ́ àlùkùránì àti àdìsí lówó. àbí àlùkùránì kọ́pì history ọ̀gbẹ́ni yóò mọ ọkàn. ó lọ kọ́pẹ́ àlùkùránì ni. ṣẹ́rí pé àwọn èèyàn ṣẹ́rí báwọn èèyàn ṣe ponu ṣáwọn ilé ìlé gbọ́n mọ́ báyìí. jẹ́ kí n fún ẹ lẹ́fídẹ́ǹsì nínú Kùránì. ó náà mo sọ pé lọ kọ́pẹ́ àlùkùránì ní gbọ́ tálùkùránì sọ ó lọ kọ́pẹ́ àlùkùránì wá fìdí ẹ̀kọ́. ibẹ̀ mo ti ń sọ fún ẹ pé àṣà àti ṣe Lárúbáwá ni Kùránì kọ́lẹ̀ ẹ ṣe ponú báyìí. ẹni sọ̀rọ̀ náà ǹjẹ́ o ti ka history Saudi before Islam. ó wà nù adab. ó yẹ fún wa ní àwọn kankan tí wọ́n ti ń ṣe tẹ́lẹ̀ nínú history Islam I mean history Saudi tí wọ́n ọ̀dẹ̀ ṣe mọ́ ní ìsìnbáyìí tọ́lẹ̀ ń ṣe ní ìsìnbáyìí méjì ẹ fún wa. ẹ jẹ́ kí n fún evidence ó ní gbogbo nǹkan tí Kùránì sọ ní àwọn ká yìí ibẹ̀ ń lé ẹkú ti tán náà lákàyè ẹlẹ́pẹ́ ó sì lè jẹ́ nǹkan ṣe tẹ́lẹ̀ náà ní Kùránì àtúkọ̀ ẹnìyẹn fẹ́ tako Islam ló ti tara ọ̀rọ̀ yẹn lásán ni wọ́n ti jí nínú ayé àwọn èèyàn tí ó jẹ́ pé ọ̀rọ̀ yìí nìkan ọ̀rọ̀ yẹn nìkan ló mú wọn jí wọ́n ti lé 100 ṣùgbọ́n ẹni tó ṣe pé òun ò lè ronú jinlẹ̀ máa wá gbọ́ jẹ́ ń fún ẹ Suratul Israel lélẹ̀ tí gbogbo yín rò pé Muhammad ni wọ́n bá wí ń bẹ̀ jẹ́ kí n kà kó gbọ́ subahana lẹ́dì mímọ́ ní fẹ́ni tó ṣe pé àṣìlá ó múrìn bí abúdí yìí ẹrú rẹ̀ lè ilá lóru minal masjidil haram haram yìí kìí ṣe Mọ́kà láti masjidil haram ìlà masjidil akísọ́ lọ sí masjidil akísọ́ alẹ́dí barakina ọ̀làwò ní ìyí tó ṣe pé ó fi àlùbáríkà rẹ̀ yí ká ó yẹ bẹ́ẹ̀ yẹn alẹ́dí barakina ọ̀làwò ní ìyí tó fi àlùbáríkà rẹ̀ yí ká lílo ríyàwó kó lè bá a rí mí ní áyátì náà nínú àwọn àmì wa iná torí ẹni tá à ń sọ yóò wúwa sẹ̀mí ìbàṣẹ òun ni ẹni tí ń gbọ́ tó dẹ̀ ń rí. bóyá aram ilé tẹni kò ṣe Mẹ́kà yìí. ó wá ní kí ni olórí èdò yìí ǹjẹ́ ta ni ó ní wà á tẹ iná Musa kìtàbà. aram ilé tẹni kò ṣe Mẹ́kà yìí. ẹ ló wà ó ní torí lórí ìrìn àjò yìí ó ní wà á tẹ iná Musa kìtàbà ibẹ̀ láti fún Musa ní tírà wájàwú udan libani Israel àwa fi tírà yìí ṣe ìmọ̀nà fáwọn ọmọ bani Israel Allah tẹ́ntẹ́rì zúmẹ́ndú ní pé kí wọ́n mọ̀ mú nǹkan mìíràn sí mi wàkílá lọ́ọ̀rẹ́ ayọ̀. Áráàmù wo ni Musa ní aláǹròyìn fún mọ̀ọ́mọ̀ pé àwọn mú rìnrìn àjò áráàmù èwo ni òun náà ní áráàmù Taif àkọ́kọ́ ni pé Suratul Israel ibo ló ti sọ̀kalẹ̀ ṣé Mọ́kà ni àbí Mọ̀dínà. láti Mọ̀dánìyà ni. tó bá wá jẹ́ Mọ̀dánìyà ni which is oorun tí mọ̀ọ́mọ̀ sùn mọ́júmọ́ ń jọ yẹn Mọ̀dínà ló ti sùn Mọ́kà dẹ̀ ni áráàmù tí Islam wà kódà wọn ò tí ì ṣe fátìwù Mọ́kà ń gbà yẹn gbogbo yín dẹ̀gbà wípé Allah pé ó mú mọ̀ọ́mọ̀ láti mọ́sálásí Mọ́kà lọ sí ìtẹ́dẹ̀ ń sọ fún yín kọ́ nìyẹn wọ́n ń fún mọ̀ọ́mọ̀ nírò wípé kí ni o wípé a mú ọ̀rẹ́ àyò wa kan ta ni Musa láti Masjidil Haram ìlà Masjidil Aqsa kó ṣèrìn àjò láti mọ́sálásí Haram tó wà ní Taif lọ sí Masjidil Aqsa lọ sí masjid tó wà ní kíni o tó wà ní Jerusalem lónú rí ìyàwó mìíràn àyàtì náà kó lè bá mú rí àwọn àmì wa ọ̀pọ̀lọpọ̀ nǹkan pọ̀ bẹ́ẹ̀ tó ṣe pé wọ́n tú fún wa látara pé kíni o wọ́n fẹ́ fi mọ̀ọ́mọ̀ pé kíni yìí ẹja gbé sí ara mọ̀ọ́mọ̀ kò ní dá ká jẹ́ kí wọ́n ó mọ̀ pé áráàmù mẹ́yìn wà
ibòmíì wà tán pè ní haram, ibòmíì wà tán pè ní wọ́n duplicate tó pọ̀ látara pé wọ́n fẹ́ kíbẹ̀ yẹn ṣàjẹ́ sẹ́ńtà pé ibẹ̀ yẹn gbogbo ẹ̀ ò dẹ̀ sójú mọ́mọ́ ètò láyé pé kíbẹ̀ yẹn ṣàjẹ́ sẹ́ńtà wọ́n yí tó pọ̀ ẹ̀yin fúnra ẹjọ́ ẹ má bínú Al-Mustafa sábàbù nùzúlù yẹn ṣe mọ iye ọdún kó tó sọ̀kalẹ̀ tí Kùránì dẹ̀ ti wà ṣe mọ iye ọdún kan tó kójọ pé sábàbù nùzúlù lélẹ̀ ta ló wà lórí àlífà ńgbà yẹn tẹ́ mọ̀. sábàbù nùzúlù tẹ́yìn ń wò yẹn lẹ́yìn 400 years àlì ìjálẹ̀fà ti wà lọ́wọ́ àwọn ó ti bọ́ kò lọ́wọ́ àwọn Umayya ó ti bọ́ sọ́dọ̀ àwọn Ottoman Empire kan tó kọ́ oye wọ́n wá kọ gbogbo ẹ̀ accordingly àdíìsì wọ́n kọ yẹn náà accordingly gbogbo tán wá kọ yẹn tán fi ń favour ọmọ yẹn ǹjẹ́ ṣé mọ̀ ń pa àrísálà kíní kan àárín sí gbogbo ayé kíní kan gbára àwọn kan oye so lẹ́fi gbọ́dọ̀ mọ̀ pé kíní yẹn tẹ́yìn gan fúnra yín bá fẹ́ ru òkíní kò bá ọpọlọ mu kálá aràn yẹn kan sí gbogbo ayé kò possible tó bá jẹ́ pé style ká máa rán prophet sí gbogbo ayé ni Allah fẹ́ ṣe tó bá jẹ́ supreme being àtilẹ̀ ni ó ti máa rán prophet kọ̀ọ̀kan sí gbogbo ayé prophet kọ̀ọ̀kan ni ó máa wáyé yóò dẹ̀ máa jíṣẹ́ fún gbogbo ayé bí ó dẹ̀ ṣe máa lọ nìyẹn wọ́n ní wọ́n rán àwọn prophet kan sí ìlú wọn ìbéèrè tó yẹ ká béèrè ni pé nígbà tá a rán prophet kan sí ìlú ẹ̀ àwọn ìlú tó kù nínú ayé ńkọ́ ta ló jíṣẹ́ fún wọn táìmù yẹn wọ́n la rán prophet kan sí ìdílé ẹnìkan àwọn ìdílé tó kù nínú ayé ta ló rán jẹ́ bẹ́ẹ̀ tí wọ́n mọ̀ pé kíní yẹn wọ́n tó mọ́ra wọn ni pé mọ̀ọ́mọ̀ làwọn arán sí gbogbo ayé ṣéyàn lè rọrùn tó possible. òye supreme being tó bá fẹ́ ṣiṣẹ́ ó máa rán supreme being ò tiẹ̀ kí ló fẹ́ gbà lọ wà kò nídìí gbogbo yẹn kí ló fẹ́ fi gbogbo kíní yẹn ṣe ibẹ̀lẹ̀ tí máa mọ jẹ́ rí àwa tá a jọ dọ̀ yẹn a ní láti lo brain wa náà a ní láti lo brain wa ẹ sọ nínú ayé ibi tí ò ní nǹkan ṣe láṣà àti ìṣe wọn gbogbo ayé ló ní òfin kò sí tẹ́ máa dé nínú ayé tó tẹ̀ ní bófin bẹ́ẹ̀. nǹkan tí wọ́n ń ṣe ní Saudi tẹ́lẹ̀ tí wọ́n ṣe mọ́ nìsín báyìí onígbà àwọn ọmọ history Arabia tẹ́lẹ̀ so ẹ fún wa ní nǹkan tí wọ́n ń ṣe ń bẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n ṣe mọ́ nìsín inú ẹ̀sìn. gbogbo àwọn òòṣà tó ń ṣe tẹ́lẹ̀ wọn ṣe mọ́. gbogbo àwọn òòṣà wọn ṣe mọ́ ẹni sùúrù ẹ̀tọ́láyé òkúta ajára ṣáájú nǹkan ṣé wọ́n ti ń fọ́ọ̀kàn kó tó dé pé Islam dé àwọn náà fọ́ọ̀kàn. àwọn tí ń fọ́ọ̀kàn ọ̀sùn ìyẹn oṣù ọ̀ṣànà ìyẹn ọ̀dẹ ìyẹn oṣù òòṣà. kí wá ní òkúta ajára ṣáájú. ajára ṣáájú oṣù òòṣà. mo ní kí wá ní òkúta ajára ṣáájú ẹ̀sọ́ báwo ló yẹ jẹ́ ìṣàlàyé fún wa àmì bóyá jẹ́. kò bí iṣẹ́ òòṣà mọ́mọ́ dẹ̀ forí kalẹ̀ fún àbí. mọ́mọ́ forí kalẹ̀ fún ẹni tí. ẹ ṣàlàyé fún wa kí ni òkúta ajára ṣáájú. ẹ o ó dàárọ̀. mọ́mọ́ mo fẹ́ fi ibi tí mọ́mọ́ ti forí kalẹ̀ fún ọ̀hún yìí ni. ẹ má dé ìdáhùn lójáde ìbéèrè tèmi wọn lè dáhùn wọn máa hàngì sí ìbéèrè mi ni wọn lè dáhùn ẹ. wọ́n sì ń ṣàlówìn ìmọ̀ọ́kà bọ́n ṣe máa ṣe iṣẹ́ mọ́tò ń pè lálówìn. Halloween ò ń ṣòòṣà Halloween ò kì í ṣòòṣà. Halloween ò kì í ṣòòṣà kí ni ìtumọ̀ Halloween. kọ́ṣọ̀ ni ọdún tó máa ń ṣe ọ̀rọ̀ ọdún kò ń ṣe kíní. ok kí ni ìtumọ̀ Halloween. eégún kọ́ kí ni yẹn kí lè eégún. ṣé rí àní ẹlò ṣe ń gbọ́. kí ni eégún tiwa lọ́rọ̀ kan ṣòòṣà ni àbí kọ́ṣọ̀. kọ́tẹ́ bá pè fún wa náà ni. kí ni eégún tiwa ṣé òòṣà ni àbí kọ́ṣọ̀ simple question. Halloween kọ́ṣọ̀ ni ok àti gbọ́ eégún tiwa ń kọ́ kí ni. ṣé rí tẹ́ bá fẹ́ kí ẹ fẹ́ kí n explain. àáfà eégún tiwa ṣé kọ́ṣọ̀ ni àbí òòṣà. tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ṣe ń gbégún yẹn jáde tó yẹ pé ẹ̀ ń gbé jáde nígbè jáde pé ẹ̀ ń ṣe ọdún a lè pè ní kọ́ṣọ̀ Yorùbá bọ́ tó bá ti ń gbé jáde nígbè jáde pé ẹni sùúrù tó bá ti ń gbé jáde pé eégún yẹn ẹ fi ń tọrọ ẹ fi ń ṣe kọrọ ẹ fi ń ṣe mùsáádà ẹ fi ń wá ràn lọ́wọ́ ẹ fi ń ṣàtẹ̀gùn lọ́sọ́dọ̀ aláàfin ẹ bọ́lẹ̀. ṣé n tó bá ti jẹ́ culture Islam fọwọ́ sí culture. culture tí ó bá ti takò ẹ̀sìn. culture tí ó bá ti ṣe kí ni. tí ó bá ti takò ẹ̀sìn Islam. ok òkúta Jaratul Aswad culture lòun àbí. ànábì ò forí balẹ̀ fókúta kọ́tùmọ̀. mo ní ṣe culture ni mo kàn béèrè ṣé culture ni. ṣe culture ẹ̀sìn ni. ẹ̀sìn ni
ok wọ́n dẹ̀ ti ń sìn kí Islam tó dé àbí. ọ̀sìn kí Islam tó dé o. ẹ̀ka àdìsí yìí tánàbí ò bá forí balẹ̀ fókúta wàá ní Ibn Abbas radiyallahu anhuma ẹ̀ka kí ló wí kí ló sọ nípa ànábì. ṣé wọn kí gbogbo àdìsí náà tó ní àlàáfíà bẹ́ẹ̀ pọ̀. kí ló sọ yìí sẹ́ ẹ ṣàgbà kan tó lálàáfíà so kí ló sọ. àdìsí tó bá di takọ ayé Al-Qur'an ni mi ń gbà. lọ́dà ó yẹ ẹ bá mi jábọ̀ yẹn káàbọ̀ sá ṣé fáàsì kan wà nù Kùránì tó sọ pé ànábì ò forí balẹ̀ fún àkútà Hajaratul Aswad. kò sí fáàsì tó sọ pé ànábì forí balẹ̀ fún. tí ò bá ti wá sí àdìsí yóò ta kò nìyẹn because ó sọ bíbá yìí wípé ẹni sùn because ó sọ bíbá yìí ó ní Ibn Abbas radiyallahu ta'ala narrated that he used to kiss the black stone. ó máa ń fẹnu lá ó máa ń kíìsì òkúta Hajaratul Aswad bóyá ìmọ̀ yẹn and portrays himself on it yóò dẹ̀ forí kalẹ̀ fún òun rè annahu kana yuqabbalu al-Hajaral Aswada wa yasjudu alayhi. àní ìṣèmí ẹ má tètè ya ojú yín kó tó bọ́ kán tó gbé ṣẹ̀rí àdé kó wá jẹ́ gbà yẹn lẹ́lẹ́fẹ́ kù ẹni tó bá dẹ̀ ti kú gbà yẹn wọ́n fẹ́ pa ni gbé jẹ́ nìyẹn. àbá champion akínyẹ káàbọ̀ àbá. mo fẹ́ bi broda wa yẹn ǹjẹ́ ànábì mọ ọkọ mọ̀ọ́kà. kò mọ̀ọ́kọ àti kánú mọ̀ọ́kọ náà máa ní ohun gbogbo nǹkan tó sọ yẹn náà máa ní orí ló ti kọ́ fún wa. nítorí mo kọ́ mi ta ló wá nọ́mbà àwọn àyà Kùránì. tó nọ́mbà àyà. àyà ń sọ̀kalẹ̀ fúnra rẹ̀. nọ́mbà Kùránì ta ló fún lórúkọ. bẹ̀rẹ̀ sùlẹ̀ jẹ́ ìlú jẹ̀wẹ̀jẹ̀ lómọdé ọ̀dọ́ ẹni ìfìkan sọ lórúkọ ẹ̀ lòún dá lẹ́nu ta ló wá ń pín wọn eléyìí àyà 72. bó ṣe narrate ẹ̀ fún àwọn sọ̀hábà bó ṣe narrate ẹ̀ fún wọn disciples ẹ̀ náà lọ ṣe bó ṣe narrate ẹ̀ fún wọn náà lọ ṣe kọ́ kalẹ̀. understand ohun tí mo ń sọ kó má ṣe bíbí ló ń bá yín sọ̀rọ̀ sà alẹ́ èèyàn ń pọ̀ nǹkan lẹ̀ bí orin ló ṣe máa ń kọ́ tó ti ń yé wa àwọn wo ló split ẹ̀ gbogbo ọkọ̀ ojú omi tẹ̀ ń kọ́ sókè yẹn àwọn wo ló ń fi yẹn sí. What are you talking about? You are talking about what you don't know anything about. It's a blind religion. So it is a set up of some people. Àwọn kan náà invented. It was invented by some people. That's the reason why there's some about the early Muslim with Taurat, Muslim with Injil, methodology kọ́ni náà. Ṣé ànábì jẹ́ Ìbẹ̀rù tó fi ń sọ̀rọ̀ Ibrahim? Àbí Ibrahim jẹ́ ilẹ̀ Lárúbáwá? Àbí Ibrahim sọ Arabic rí? Àwọn wo ló kọ́ àyà Suratu Muhammad chapter 1, chapter 3, chapter 4, chapter 3, verse 1, verse 2 to verse 2. Àwọn kan náà split ẹ̀ náà. Tí àyà bá ń sọ̀kalẹ̀ ó máa ń sọ̀kalẹ̀ bí orin ni kò dẹ̀ ń sọ̀kalẹ̀ lẹ́ẹ̀mejì àbẹ́ ti gbọ́ pé àyà kan sọ̀kalẹ̀ lẹ́ẹ̀mejì rí eré má BBC táwọn èèyàn ń bí báyìí náà ẹ̀dẹ̀ ń sọ̀rọ̀ wọ́n yí sórí lálówí ò kì í ṣe pé kọ́ṣọ̀ ni ṣé mùsùlùmí lè ṣàlówí ẹ dáhùn ṣé Islam fara má lówí ni èmi mo kọ́ sí kọ́ṣọ̀ nísàlẹ̀ yìí pé ńgbà tẹ́ ní ohun tó ń ṣe tẹ́lẹ̀ wọn ò ṣe mọ́ alówí ńkọ́ kò kí ń ṣọdún àwọn àjẹ́ ni